nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti tí tẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Orísunláìtì, the #1 Islamic channel, jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Haruna Àkànbí, ọ̀rọ̀ tí ń sọ kìí sọ̀rọ̀ tí abiyamọ ọmọ gbọ́ tínú rẹ̀ mọ́ dùn. Kọ́mọ́ bà wá nú jẹ́ mọ́. Wà tó ń dákọ̀ ọmọ ilé ọlọ́ba. Sóun fẹ́ hùwà ọmọ àlè ni kọ́mọ́ hùwà ọmọ àlè ilé ọlọ́ba. A pè é lọ́mọ àlè, àmọ́ fẹ́ hùwà ọmọ àlè. Kọ́mọ́ dákọ̀ gbogbo ohun tó ti ṣẹ̀ látayébáyé lọ́rọ̀ Mùsùlùmí. Kọ́ká ẹnu kúrò ńbẹ̀ látẹnu òní lọ. Nítorí wípé tí ọkùnrin bá sọ̀rọ̀ tóbìnrin bá sọ̀rọ̀, tó bá fọwọ́ lu ara àgbákò ni àsìfẹ́ kọ́kà àgbákò láyé. Nítorí rẹ̀ là ń fi ń sọ bẹ́ẹ̀ fún, torí pọ́mọ wa ni, a lè pọ́mọ wa kọ́. Gbogbo ọ̀rọ̀ tí ń sọ nìké sọ̀rọ̀ ìdílé o. Àwọn tó sì ta ti bá ń bẹ̀ wọn sọrú rẹ̀ jáde rí, àbá lẹ́nu wọn rí. Nítorí náà kó ṣe sùúrù, àfọlọ́hùn bẹ́ẹ̀ kó ṣe sùúrù. Ọ̀rọ̀ kọ́rọ̀ tí ń sọ ni àfẹ́ gbọ́ mọ́, abiyamọ ò gbọ́dọ̀ mọ gbọ́rù rẹ̀. Ìbà bàbá nú jẹ́ ń bà yá nú jẹ́, gbogbo òdílé ní ń bàjẹ́ pátápátá. Tẹ́ mọ́ ìlú èbó ní òun nìkan kí ń bẹ́ ìlú èbó. Àmọ́ tiẹ̀ yí hẹntẹn níbi tí ń lọ yìí ọ̀dà. Àwọn ọmọ wa pọ̀ kẹrin ni wọ́n ń bẹ́ ń gánná. Kẹrin ni tí wọ́n ń bẹ́ ìlú èbó náà. Ńgbà tá a sì rí bẹ́ẹ̀, à ń ṣàdúrà fún ni. Àmọ́ ibi tí ń lọ yìí kọ́mọ́ gbé pè. Kìí sọ̀rọ̀ tó lè mọ́ sọ. Kọ́ kánú kúrò ńbẹ̀ kọ́mọ́ bu ẹ̀sìn mọ́. Èsìn èsehun téèyàn lè bú. Ànẹ́bí èsehun tó lè bú. Nítorí pé àtayébáyé níbo lòun ti gbọ́rù rẹ̀ rí, àfẹ́rù rẹ̀ lẹ́nu rẹ̀ mọ́, kó sì mọ́ dákọ̀ ọmọ ilé ọlọ́ba mọ́ pé òun ni. Tó bá fẹ́ mọ jẹ́ ọmọ ilé ọlọ́ba, kọ́ kánú kúrò ńbẹ̀, kọ́mọ́ dákọ̀ ìdílé mọ́, kọ́mọ́ dákọ̀ ìdílé mọ́, kọ́mọ́ fòsì, kọ́mọ́ fi kẹ́yìn ọ̀rọ̀. Nítorí pé ohun tí ń bá bọ̀ yìí, àfòsì kẹ́yìn ọ̀rọ̀ ni. Bó sì bá wà ti débi ìwà ọmọlúàbí, kò sí nǹkan mọ́, kọ́mọ́ wá ní kọ́mọ́ béèrè ni. Kó fi bẹ̀rù Ọlọ́run kó fi kọ́rọ̀ rẹ̀. Fi kọ́rọ̀ rẹ̀ o. Fìbẹ̀rù Ọlọ́run kan o. Fìbẹ̀rù Ọlọ́run kan o. Kó o ṣe sùúrù fún ara rẹ o. Nítorí ohun tó bá wù ọ́, ohun tó bá wù kálukú náà ní í ṣe nínú ẹ̀sìn. Àpé ọmọ ṣe ohun tó ṣe o. Àpé kọ ọmọ ṣe o. Àmọ́ mọ̀ lọ́wọ́ ilé ọlọ́ba, ọmọ ilé ọlọ́ba, mọ́ fi sí mọ́. Láyé forever, mọ́ bó ẹ̀sìn mọ́. Ẹ̀sìn téèyàn bá ti fẹ́ tó bá ti lọ bẹ̀ kò gbọ́dọ̀ bẹ́sìn ìyókù mọ́. Ńgbà tá a lè kúrò ńbẹ̀, àti pé ọmọ ṣe, a ní ọmọ ṣe ni àpé ọmọ ṣe ohun tó wù ló ṣe. Ààrẹ ló sì fi ṣe ẹnìkan ò fi ṣe. Abdulrahim Alamu Alọ́yè Ọlọ́ba. Èmi ni mo bí Haruna. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kì í ṣẹgbẹ́ bàbá ẹnìkan. Mo fẹ́ kọ́ jálukó bẹ́ẹ̀ ni, kó sì mọ́ bu ẹlẹ́sìn kẹ́ mọ́. Tó bá fẹ́ kí àdúrà ọba, tó bá sì fẹ́ kẹ̀yìnkù náà ni mo lè rán sí. Kọjá níbi à ń bú ànábì àbí à ń sọ̀rọ̀ ẹ̀sìn Islam níbi mo bí sí. Níbẹ̀ mo bí sí o. Ìyá rẹ̀ Islam ni, èmi bàbá rẹ̀ Islam ni, èmi bàbá rẹ̀ Islam ni ẹ̀. Tó ń wá lọ́n yà sí ibòmí kọ́ dẹ́kun. Èyí pé kọ́mọ̀ sẹ́sì tí ń ṣe, ṣùgbọ́n kọ́mọ̀ bú ẹ̀sìn Islam. Kọ́dẹ̀kùn tó fi mọ fọlọ́hún bẹ́ẹ̀. Tí ó ṣẹlẹ̀, Haruna Àkànbí àtàmúkọ jáde ẹ̀sọ́ ló kọ. Ibi tí ń lọ gbogbo ohun tí ń rí ìbànújẹ́ rẹ̀ fún wa. Òun náà kó ti bọ ọgbọ́n mi tọ́ wá. Kó òun náà ti ń bímọ. Kí ọmọ tí ò bí Ọlọ́run ní yóò kó sẹ́jọ́ o. Gbogbo ọmọ ní ọjọ́ bá jẹ́ pé ẹ̀sìn tí ń ṣe àpé ọmọ sèṣì tó wá ti wù. Ìjọba àwọn kárí kó sí. Ṣùgbọ́n jẹ́ pé èyí tá a sọ yìí tẹ́ pẹ́ bí kọjá ọkọ̀ mẹ́. Tí wọ́n ti já ọkọ̀ mẹ́, gbogbo èyí tí a bọ̀ sí kọ́mọ̀ dákọ̀ ilé ọlọ́ba sí mọ́. Tí wọ́n já ọkọ̀, àwọn ayọ̀ ọkọ̀ lọ́mọ ilé ọlọ́ba. Gbogbo ẹnu àwa gbogbo ọ̀rí fi sọ.
kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ abẹ gbogbo sàásọ̀rù ọlọ́run jẹ́ ọgbọ́kọ́gbá bí kò sì gbà níbẹ̀ làlùbákà fún ààrẹ ọlọ́run jẹ́ ọlọ́àbáríkà owó tó wà lọ ọlọ́run ní gbòkó ẹ̀ wálé kò sí ní gbòkó ààrẹ ńlẹ̀ yóò lò kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara bí o. Èmi ni alága gbogbo ọmọ ilé ọlọ́ba pátá lápapọ̀ ọlọ́run ò sì ní bàjẹ́. Haruna Àkànbí ọlọ́ba ni ó kọ tí wọ́n sọ láti ilé. Haruna wọ́n fi pa ẹran súnà rẹ̀ nílé. Ìgbà tó dé ibi tó wà lọ́hùn ló yọ Haruna yẹn kó ń bẹ́. Haruna táwọn òbí rẹ̀ fi ṣe súnà rẹ̀ ìgbà tó dé ọ̀hún ló yọ Haruna yẹn kó ń bẹ́ ló sọra ẹ̀ di Àkànbí ọlọ́ba. Àkànbí ọlọ́ba yìí àwa ní pé kí èso ọmọ ọlọ́ba mọ́ torí ìdílé wa ló ti jáde. Ṣùgbọ́n ohun tí ń ṣe yìí kìí ṣe pé bóyá a fi takò pé ẹ̀sìn tó lọ ṣe àbí ibi tí ń lọ àtakò ẹ̀sìn tó bá wu kálukú ló lè ṣe. Kò sì sí ẹ̀sìn tí ò sínú ìdílé kálukú ní ẹ̀sìn rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Gbà tó wá rí bẹ́ẹ̀ nísìn òun wá nísìn orúkọ ilé ọlọ́ba tóun lọ gbé wọ tiẹ̀ yìí iná ẹ̀ ní mú fàǹfà wá láàrin ìlú láàrin àdúgbò tó yẹ pé kálukú kò lè ṣe mọ́. Nígbà wá ti rí bẹ́ẹ̀ nísìn ohun tó yẹ kó ṣe ni pé kí ni kó yọ orúkọ ọlọ́ba ẹ̀ kó nu orúkọ rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń ṣe social media tó bá ní social media lòun ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń ṣe social media tó yẹ pé wọn ò dákọ̀ ìdílé wọn sí léríṣiríṣi lọ́kàn ọ̀jọ̀kẹ́ tá a sì wo tá à ń gbọ́ kò ṣàkóbá fún ìdílé kálukú. Ìdílé wa wà ń fọwọ́ sí wá ń sọ̀rọ̀ lónìí pé àwọn ò fọwọ́ sí gbogbo jákujàku tí ń ṣe nì gbogbo ẹ̀sìn tí ń bú ni ẹlẹ́sìn tí ń bú ni ohun tí ń ṣe ni ìwà tí ń wù ni kíní kan ni ń bú àfáà kan ni àwọn ò fọwọ́ sí tọ́ra wa náà láàfá a sì lẹ́lẹ́sìn kejì nínú wa náà àwọn ò bú ẹnì kẹ́kẹ́ òun ní ń bú ẹni tó wù ú kò sẹ́nì kẹ́kẹ́ tó rẹ níṣẹ́ nínú ọmọ ilé ọlọ́ba gbogbo àwọn bàbá àti finú konú àti fi kùnkùnkùn anybody kò fọwọ́ sí gbogbo ohun tí ń ṣe nì a fi ọwọ́ sí gbogbo ohun tí ń ṣe nì ń ṣe ní ó kọra torí ó kọ tó bá wu ni làájẹ́ lẹ́yìn odi ní nǹkan tó gbé wọ̀rọ̀ rẹ̀ kọ́mọ́ bò kọ ilé wa yìí jẹ́ fún wa kọjá wọn bẹ́ẹ̀ kọ́lọ́run sì bá wa tì í lẹ́yìn torí àlèkú èso ọmọ tó wáyé pé dáadáa ọlọ́ba kó wá gbà ṣùgbọ́n gbà tó kó iná ẹ̀ wá ní kọ́lọ́run bá wa làákò ń bẹ́ o kọ́lọ́run bá wa làákò ń bẹ́ aburú tó kó sí yìí o bó ṣe yẹn náà ní sọ fún kọ́kọ́ mọ ọ̀rọ̀ ṣe léyìí ni òun ó ṣe gbáyà àwọn èèyàn wọ́n sponsor rẹ̀ ní kọ́lọ́run bá wa làákùrò ń bẹ́ torí aburú ni inú ìyá ọdún inú bàbá ọdún inú àwọn ẹbí gé ọdún inú ẹnìkẹ́kẹ́ ọdún torí gbogbo atábá tí ń wo social media pátápátá gbogbo à là ń rí oríṣiríṣi kọ́mẹ́ǹtì láàrin gbogbo nǹkan ní gbogbo àwọn èèyàn sì ń sọ tí wọ́n kọ́mẹ́ǹtì lórí rẹ̀ ààrẹ o ọlọ́run sì ń jáburú ọ̀sẹ̀lẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sáwà rẹ̀ ṣùgbọ́n gbogbo ohun tí kálukú ọba kọ́mẹ́ǹtì lórí rẹ̀ kí kálukú ọmọ ṣe sùúrù torí pé kí ni àìmọye tí wọ́n bí tí ń túra rẹ̀ bí kí wá ṣe gbé àwọn tá a ti bí tó tún lọ láì tó lọ ní ní pé èso ọmọ ilé wa sì ní bẹ́ẹ̀ nìkẹjà ṣùgbọ́n kálukú ọmọ fìbẹ̀rù ọlọ́run sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá mọ sọ jáde torí kò síbi tí ó lè ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sí bí ilé ibìkan náà tó ṣẹlẹ̀ sí lọ́la lẹ́yìn àwọn ànẹ́bí ni ó sì ṣẹlẹ̀ sí wọn tó yẹ pé àwọn tó jẹ́ ẹni tó ń ṣẹ̀sìn tó ṣe gbogbo ẹ̀ tó yẹ pé àwọn tó ń ṣe àtakò bá nẹ́bí kò sí nǹkankan kọ́lọ́run kó wa yọ ń bẹ́ o gbogbo ọmọ ilé ọlọ́ba wa ń sọ lásìkò yìí pé àfọwọ́ sí gbogbo nǹkan tí ń sọ jáde o.